ló ti máa ń sọ gbogbo ẹni wọn lábàáyé. sọ báwo ni sọ náà wọn lè fọwọ́ dẹ̀ lé ṣàkóso 20 naira ṣe fún fífọ́. ó fi fẹ́ rẹ̀ tọ́kùnrin àwọn onídùúkú wo káyọ̀ tọ́kùnrin rẹ̀ ṣúwọ́ káyọ̀ ó sọ wọ́n lù mí. àtọ́kọ̀ ọmọ tí ń pariwo Kámílù kí ló le tó bẹ́ẹ̀. olórí ibú ọmọ ẹ̀mọ́ ni ọmọ ìfẹ́ sọ mí lẹ́nu ọmọ ìsọ mi ti wèrè ládùúgbò mẹ́ni ojoojúmọ́ láyé yìí iṣẹ́ ní àtọ́jú tí àtọ́tẹ̀ yọ̀ọ́ máa rùn kíkiri ẹbí ọjọ́ bí ọbàjẹ́ bàbá gidi tí mo jẹ́ bàbá tó lámòjúkò sẹ́ǹtì ní gbọ́sẹ̀ rẹ̀ wò. ọkọ̀ ọmọ rẹ kù. sẹ́mi ṣe yìí ṣe èyí ò ní kù. ẹ̀ka ìbò ẹnìkò lè kọ́lá ni. ẹ̀ka ìbò anybody who you be a payanu tí màmí bá kọjá sásìkò yìí ẹ̀yin wọn ẹ̀jẹ̀ gbẹ́jẹ̀ wálé.